kí ni tó ṣẹlẹ̀ láàrin Ilé-Ifẹ̀ àti Modákẹ́kẹ́ kí ló bí ogun tó wáyé láàrin wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ ohun tó fà á tí Ọ̀nìrìṣà kábíyèsí ọba Adéyẹyè tí wọ́n fi gbéra pé àlàáfíà ìṣọ̀kan yóò wà láàrin Ifẹ̀ àti Modákẹ́kẹ́ títí ayé kí gangan ló bí ogun ọ̀tẹ̀dúnkù tó wà láàrin ìlú méjèèjì rí. Actually mi ò rí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ìlú méjèèjì ju pé gbọ́nmi sí omi ò tó láàrin ọmọ bàbá àtọmọ ìyá tàbí ọmọ ìyá méjì gbọ́nmi sí omi ò tó láàrin wọn. N tí mo rí nìyẹn. Mo ti má pẹrẹ kan wá lọ́pọ̀ ìgbà pé bí ká máa sọ̀rọ̀ nípa Ìbàdàn àti Mọ́níyà. Mọ́níyà ní Ìbàdàn, Ìbàdàn ní Mọ́níyà. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ lónìí, ẹ jọ̀ọ́, ìtàn ti sọ wípé àwọn tó wà ní Mọ́níyà, Oòrùn, Ọ̀jọ́ gbogbo wọn ni wọ́n lọ sí Abẹ́òkúta láyé àtijọ́. Bẹ́ẹ̀ lílọ sí Abẹ́òkúta wọn yìí nígbà tó yá àwọn èèyàn kan wá occupy ìlú wọn yẹn padà. Ìgbà tó yá díẹ̀ lára àwọn èèyàn tó lọ yẹn tó tún padà wá ìlú yẹn dẹ̀ continue láti máa jẹ́ orúkọ yìí. Bẹ́ẹ̀ rí i pé àwọn yẹn ti wà ṣáájú kí Ìbàdàn tó di gbígbòrò báyìí. Ṣùgbọ́n ní ilẹ̀ Ifẹ̀ àwọn ará Ifẹ̀ fúnra wọn ni wọ́n create tó ń jẹ́ Mọ̀dákẹ́kẹ́. Bí èmi ṣe jókòó mi báyìí ìgbàgbọ́ tèmi ni wípé gbogbo ẹ̀tọ́ tí Ifẹ̀ ní nílẹ̀ Ifẹ̀ ni Mọ̀dákẹ́kẹ́ ní. Torí ìgbàgbọ́ èmi ni wípé Ifẹ̀ ni Mọ̀dákẹ́kẹ́ nífẹ̀. Ìdí nìyí kò sí ìlú tó ń jẹ́ Mọ̀dákẹ́kẹ́ níbì kan tẹ́lẹ̀ rí. Àwọn èèyàn kan wà Mọ̀dákẹ́kẹ́ yìí pẹ̀lú àwọn ará Ifẹ̀ náà parapọ̀ ni wọ́n create ìlú tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n dìdì create ẹ̀ ní pẹ̀lú kan náà àwọn ọba Ifẹ̀ ńgbà náà. Ṣé ti rí wípé àwọn ọmọ bàbá àtọmọ ìyá ni wọ́n jọ ń ṣe gbọ́nmi sí omi ètò kì í ṣe ará àta kankan. Òótọ́ ni wípé ṣe kárí àwọn èèyàn tí wọ́n wá látàwọn ibì kan sí Ifẹ̀ nígbà kan káwọn èèyàn yìí dẹ̀rẹ́ kí wọ́n wá di pé àwọn àtàwọn díẹ̀ a ní ẹ̀páyà sókè odò mẹ́yẹn ẹ máa gbé bẹ̀. Ṣùgbọ́n mo ti sọ ńgbà kan wípé there was time tí Ìbàdàn fẹ́ ti ń da lágbára bọ̀ wọ́n lo àwọn èèyàn tó ń gbé lágbègbè ibẹ̀ yẹn as proxy láti kàn wá iṣẹ́ kékeré fún Ifẹ̀ kí Ifẹ̀ má bàa dí wọn lọ́wọ́. Ibi tó fa gbọ́nmi sí ìlú ètò ìbínú ti fẹ́ ni wípé ẹ̀yin ẹtẹ́jára wa ẹ gbà kí àwọn aráàta wọ́n wá lò yín against wa. Àwọn yẹn náà sì wò wípé ẹ mọ ẹni tán láwọn fẹ́ lò wá bàbá láàṣẹ báyìí wàhálà wà. Ṣùgbọ́n àwọn yẹn ti sọ sídìí láti ṣe ní tán fẹ́ ṣe láti lè skate through wọ́n dẹ̀ ṣe. Ìbàdàn ló lo Modákẹ́kẹ́ fún fẹ́. Láti gbé kì í ṣe pé ọ̀rọ̀ pé kíní ẹ kàn bá wọn ẹ gbéṣẹ́ díẹ̀ lé wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí Ìbàdàn jẹ́ alágbára. Jẹ́ alágbára. Lára àwọn tó ń ṣe ní Ìbàdàn náà ẹ má gbàgbé àwọn tó jẹ́ jagunjagun àgbà Ifẹ̀ tó ń gbé Ìbàdàn wà lára wọn. Ṣùgbọ́n tó ti gbà pé Ìbàdàn ní ilé and whatever the case wọ́n ti gbà pé Ìbàdàn ní ilé àwọn dó wọn fẹ́ kífẹ́ bàjẹ́ o ṣùgbọ́n ibi táwa ṣẹ̀ wà tá a ti ń jayé tá a ti ń ṣọlá lè dí wa lọ́wọ́ ń bẹ̀ yẹn o. So kí a bá sọ pé Ìbàdàn àwọn jagunjagun Ifẹ̀ wà ní Ìbàdàn nígbà náà àwọn náà wà lára àwọn tá à ń sọ. So ọ̀rọ̀ gbogbo tá à ń sọ yẹn báwo lọ wò bọ̀ ọ̀rọ̀ inú ilé ní gbogbo wọn. So bọ́rọ̀ bẹ̀yẹn ṣe jẹ́ nínú Mọdákẹ́kẹ́ nìyẹn kankan náà gbogbo wọn.